lámòdé ọba gbọ́n mi kọ̀ọ̀kan lámòdé baálẹ̀ odò mo ní lóòdì wọn ò rè ló Òṣogbo ẹ̀yà lọ́rẹ̀ ẹ̀ka gbẹ̀gẹ́ lọ́ṣogbo ìyálájẹ́ beauty máa ń gbóhùn ẹnu mi sí o aláṣẹ ìyálájẹ́ makeup bangele máa ń gbóhùn ẹnu mi wọ́n mo ń ké sí lọ́wọ́ aya alájì Ọlálékan Àdìó máa ń gbóhùn ẹnu mi mo ní wọn ò pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni Àgbékẹ́ máa ń gbóhùn ẹnu mi mẹ́gbọ́sọ̀gbọ̀ sáńlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Òṣogbo òròkì Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ àròbẹ̀ lọ́ṣogbo fi wù ni mo dé sùúrù bàbá ni wọ́n jẹ́ bí n bá wa kí ìloro kí ilé Òṣogbo òròkì ó Àgbékẹ́ máa ń gbóhùn ẹnu mi mo ní Àgbékẹ́ o aya Aláàjì Ọlámilékan Àdìó máa ń gbóhùn ẹnu mi mo ní wọ́n pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni bébí Ìbàdàn sáńlẹ̀ àwọn ọkọ̀ tó fẹ́ ọ sílé ó yá gbéra járe fún Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ní Olúyọ̀ ní ọmọ jẹ̀gbúyọ̀ ọmọ fi kára ń fọ́ọ̀rì mu Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ní àrólò Ìbàdàn ìbánisọ̀tà Ìbàdàn ìbánilọ́sọ̀gùn ìjà gbòòrò làrú Ìbàdàn ẹ̀yin ọmọ agbọ́ sásásá mọ́sà ọmọ agbọ́ yáyàyà máyà ńlẹ̀ bàbá tó bí ńlọ́mọ gangan ni bébí Ìbàdàn ńlẹ̀ ọkọ rẹ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ Ìbàdàn ooo òkè kúlùtù ìgbó tí bàbá yín ti ń bà sábàrí ìgbó sùúrù tí bàbá yín ti ń bológun ológun ò ní ṣeré àsábàrí òmọjà Ìbàdàn lóòjó ìlú Òbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò kẹrí lójú ogun òfòfin fóun ìjàlálẹ̀ àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lòmíì lọ ẹ̀yin lọmọ sọgbọ́n yẹn ké àríkẹ́yìn gbọ̀ngàn òjò làárọ̀ mi wẹ̀ ní àrólú Àgbékẹ́ o mẹ́gbọ́sọ̀gbọ̀ gangan sáńlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni aláṣẹ ìyálájẹ́ makeup bangele máa gbóhùn ẹnu fi wọ́n mo ń ké sí lọ́wọ́lọ́wọ́ ìyálájẹ́ o ìyálájẹ́ beauty máa gbóhùn ẹnu mi àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bó bá lù yóò mọ̀ dún máa báṣẹ́ rẹ̀ lọ iwájú ló máa lọ ìyálájẹ́ beauty máa gbóhùn ẹnu mi Àgbékẹ́ o aláṣẹ ìyálájẹ́ makeup bangele ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ o ní kú ní rèwèrè o ní bá wọn kánjú kú Àgbékẹ́ o ó yẹ máa ń báṣẹ́ rẹ̀ lọ ní kánjú kú ó dàgbàdàgbà ó dògbò kó pẹ́pẹ́pẹ́ kó pẹ́ láyé kó gbogbogbò kó gbó láyé Àgbékẹ́ o ó yẹ máa ń báṣẹ́ rẹ̀ lọ ní kánjú kú o èdè akéwì ní pé dọ̀rọ̀.